mo mọ̀ yìí pé tí gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ń dàrẹ́ ti gbogbo ìpín tó máa ń rò gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ yẹn sórí àwọn tó ń support ẹ̀ sáànù support ẹ̀ ni ó gbọ̀mọ̀ sí ọlọ́pàá ló support ẹ̀ ni ó gbọ̀mọ̀ sí APC gọ́ọ̀mẹ̀ntì ló support ẹ̀ á gbọ̀mọ̀ sí gómìnà ní support ẹ̀ á gbọ̀mọ̀ sí president ló ń gbé support ẹ̀ á gbọ̀mọ̀ sí ìwọ wá ń fi àwọn ọlọ́pàá òfin dẹ́rù bà pé wọn lọ́lọ́pàá máa kú ó lè máa sọ̀rọ̀ báyìí káwọn èèyàn má dìde sí àwọn abiyamọ ayé á dìde sí ẹ̀ nígbà tó mọ̀ pé at the end of the day ẹ̀ẹ́dẹ̀ sí ìfàgbé at the end of the day nígbà tó fẹ́ wá sórí Facebook tó ní gbogbo Èkó ò ní sí pé welcome me to fracas ó rò pé àwọn Nollywood tó lọ ń dẹ́rù bà tí wọn kì í lè sọ̀rọ̀ ni wọn káwọn ti social media wọn ya wèrè gidi wàláì èmi ò mọ̀ jẹ́jẹ́ ni wàhálà ìjókòó kò sẹ́ni tó tasẹ̀ fún rẹ ló sọ pé gbogbo Èkó ò ní sùn ó bímọ sí ó ní kí ló ṣe fún Tóyìn ó ti wà kó bímọ sí ilé alágbòmọ àlèlóbí kí lórúkọ mákẹ́tà kẹ́tù àgbò mi kí ni orúkọ tí mo fi ń ta kébékébé going 65 iye oníyà bóyá ń tọ́jú ara mi ìmọ̀ ìtàgbọ́ èmi lónìí mo máa gbó dàpọ̀ ó tiẹ̀ láìkè tí ìsàgbọ́ pẹ̀lẹ́ tó kún bọ̀ lọ́jọ́ èmi àwọn àgbo márùn tí bá ń jó báyìí pẹ̀lú éèjì mi báyìí bí mo ṣe máa ń kó mọ́lẹ̀ ní 65 yín kó mọ́lẹ̀ yín tún kó sókè kó mọ́lẹ̀ Lizzy